Ẹ kú dédé wòyí gbogbo èyí olólùfẹ́ Olóyinka TNT. Mo kàn fẹ́ fi àsìkò yìí rán gbogbo àwọn obìnrin wa sọ̀rọ̀ ni. Àwa abiyamọ, àwọn obìnrin young girls. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa sọ pé obìnrin ò lórí ọkọ, obìnrin ò ṣiṣẹ́ rí. Àwọn obìnrin kan wà tí jẹ́ pé Titi Beulah máa fi fọ̀n. Wọn ò lè rí ilé ọkọ gbé, wọn ò lè lọ ilé ọkọ. Kọ́ lọ sílé ọkọ mẹ́wàá, at the end of the day mẹ́wẹ̀ẹ̀wá yẹn máa tì wọ́n jáde ni. Wọn kò sí bó ṣe fẹ́ ṣe, wọn ò níwà tán fi lè mú ọkọ dúró, tán fi lè gbélé ọkọ. Wọn ò dùn, wọn ò yan. Àparíparí ẹ̀ wọn ò tún mú kó dó. Wọn ò níwà. Wọ́n tún gbogbo ìwà ló gbogbo ara wọn, wọ́n burẹ́wà. Wọn ò níwà, wọn ò beautiful. Nǹkan tọ́kọ máa tún fi jókòó tí wọn kó bíyà òbò tán ara wọn ò bá beautiful, bò wọn á beautiful á dùn, òbó wọn ò dùn. Wọn ò tún wá mú bòólò, wọn ò mú kó dó. Nígbà tí obìnrin bá wà ní 38 àbí 36 tí wàá máa sọ wípé wàá máa lanu fún ọkùnrin tó ń dètè lọ́nà, wàá máa sọ pé ò mú oúnjẹ sè. Ṣé kí obìnrin máa sọ pé mi ò mú oúnjẹ sè, young lady tí ò tí ì máa rírì tó wà lábẹ́ ọkọ ẹ̀, ṣé ó fi ń ṣayọ̀yọ̀ ni àbórí burúkú ni? Kàkà tó fi máa sọ pé ó yẹ kó máa gbé àwọn òbí tó bí ẹ kó máa súre fún wọn ni, kí n má sọ nǹkan míì. Kó dé ẹ̀dẹ̀ máa wo ọ̀pọ̀lọpọ̀ òbí ló kọ́ mọ o, ṣùgbọ́n àkọ́ ìgbà ló pọ̀ o nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ òbí náà dẹ̀ wà tó jẹ́ wípé wọ́n á ti fi ọmọ ọ̀dọ̀, wọ́n á ti fi kẹ́ ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn á rò bóyá àwọn ń ba yí ọmọ ọ̀dọ̀ jẹ́, wọn ò ní mọ̀ pa yí àwọn ọmọ wọn làwọn ń bàjẹ́. Ọmọ ọ̀dọ̀ á lọ sílé ọkọ, á gbélé ọkọ successfully, á rí ilé ọkọ gbé. Àwọn ọmọ tí wọ́n máa fi wọ́n gbá bọ́ọ̀lù káàkiri nígbà tí wọn ò bá níwà, tó jẹ́ pé gbogbo concentration orí ọmọ ọ̀dọ̀ ni. Ẹ máa fi pé ẹ̀ ń fìyà jẹ ọmọ ọ̀dọ̀, ẹ̀ dẹ̀ mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ń kọ́gbọ́n lára yín ni. Tó dífá fún ọmọ obìnrin young girl tí ò tí ì máa rí 36 38 tó ń sọ wípé tó ń sọ fọ́kùnrin pé òun ò mú oúnjẹ sè. Tó bá tiẹ̀ máa jẹ́ pé tó bá délé ọkọ ẹ máa lọ máa róúnjẹ jẹ ni, ṣó yẹ kó o ti máa sọ fún ọkùnrin ní ọ̀nà pé mi ò mú oúnjẹ sè o, wàá máa lọ ṣóúnjẹ fúnra rẹ ni o, ìwọ náà máa ṣóúnjẹ fúnra rẹ ni o. How dare you? Ó yẹ kó máa rántí àwọn òbí tó bí ẹ. Tó bá jẹ́ pé àwọn òbí ẹ ló ba yí ẹ jẹ́ bẹ́ẹ̀ yẹn, kó máa súre fún wọn, kí n má sọ nǹkan míì. Ẹ wá sọ fún mi bí ọkùnrin ṣe fẹ́ gbérù obìnrin báyẹn sílé. Ìwọ obìnrin tó ti ń sọ fọ́kùnrin lọ́nà pé tó ti ń show wípé o ò ní interest nínú marriage, o ò ní interest nínú ọkùnrin as much as your education and your career. Ọkùnrin tí ó dẹ̀ jẹ́ wípé ó mọlé tó ti jáde, tí ò fẹ́ máa pààrọ̀ ìyàwó, á do ẹ, á fi ẹ́ lẹ̀ ni. Ó da agolo míìkì, wọ́n máa lù ẹ́ bí agolo míìkì, wọ́n máa jù ẹ́ lẹ̀ ni. Báwo lobìnrin ṣe máa sọ wípé òun ò mú oúnjẹ sè? Báwo lobìnrin ṣe máa sọ fún ọkùnrin wípé tí n bá wọlé o, ìwọ ló wàá máa lọ ṣọ, èmi á máa gbálẹ̀ ní o, kíní kan. Tó bá tiẹ̀ máa jẹ́lẹ̀, jẹ́ kí natural law kó take course ẹ̀. Ṣé adùn ni àbí ìdùnnú ni kí abilékọ máa sọ pé òun ò mú oúnjẹ sè? Ni kí obìnrin tí ò tí ì máa rí máa sọ pé òun ò mọlé túṣe? Ìwọ tó mú oúnjẹ sè tó mọlé túṣe, ó yọ̀bù nìyẹn, òbò àrùn, abíyá àrùn, abẹ́ ọyàn àrùn, torí ọ̀bù ní ẹ́, ọ̀bù ṣìọ̀ṣìọ̀ ní ẹ́. Tó bá ti ní ò mú oúnjẹ sè, ò mọlé túṣe, o ò lè máa bẹ́ túṣe yìí. O ò dùn, o ò yan, o ò wúlò láti ṣe oúnjẹ fọ́kọ, o ò níwà tó dáa, o ò tún mú kó dó. Báwo lo wọ́n máa gbá ẹ kiri ni? Ọmọ orí dó ìrí ìjókòó, o ò lè rí ibùjókòó rẹ̀ Titi Beulah fi fọ́n. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin, kò ṣe gbogbo wa la máa, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ wípé kí wọ́n fẹ́ áńgẹ́lì ní ọkọ, wọ́n máa padà jáde ni. Wọ́n máa padà jáde, wọ́n máa padà tì wọ́n síta nílé ọkọ ni. Wọn ò lè rí ilé ọkọ gbé. Ìwà wọn ò lè jọ rí ilé ọkọ gbé. Ìṣe wọn ò lè jọ rí ilé ọkọ gbé. Ṣé ọmọ tó ń fi ẹsẹ̀ àti ìpájí màmá ẹ̀ lórí bẹ́ẹ̀dì nílé, báwo ló ṣe fẹ́ respect ìyá ọkọ ẹ̀? Báwo ló ṣe fẹ́ respect ìyá ọkọ ẹ̀? Ọmọ tí ìyá àti bàbá ẹ̀ ò jọ lójú nínú ilé, ọmọ tí ò lè dáná sẹ́nu ìyá ẹ̀, tí ò lè dáná sẹ́nu ọkọ, báwo ni ìyá ọkọ ṣe fẹ́ wálé tó ṣe fẹ́ ṣe àpọ́nlé ìyá ọkọ? Tí ìyá ọkọ bá lọ bá wọn tọ́mọ, ibi ló máa yí ìyá yẹn lórí.
ó wá ní kó rí bùjókòó ọkọ gbé wá pẹ́ nílé àwọn òbí ẹ̀. Kò sọ́kùnrin tó máa fẹ́ ẹ̀ bó fọ́kùnrin mẹ́jọ ó máa padà sílé àwọn òbí ẹ̀ ni. A mọ̀ pé àwọn kan máa ń wà tó jẹ́ wípé bí Ọlọ́run ṣe kọrin wọn tó jẹ́ pé wọ́n níwà wọ́n lẹ́wà gbogbo nǹkan náà ní at the end of the day náà wọ́n á bá olórí burúkú ọkùnrin pàdé. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn obìnrin pẹ̀lú nǹkan tí mo ti rí during this matchmaking program tí mò ń ṣe, ẹlòmíì mi ò need anybody láti sọ fún mi wípé kó fẹ́ áńgẹ́lì yẹn máa padà fílẹ̀ ni. Nítorí ìgbékalẹ̀ ọ̀rọ̀ gan bó ṣe ń bá èmi gan sọ̀rọ̀ mo ti wò pé o ò lè nírú ìwà báyìí kó má dálé mu ṣú. O ò lè nínú ìwà báyìí kó má bímọ fún obìnrin àbí kó má bímọ fún ọkùnrin mẹ́ta. O ò lè nírú ìwà báyìí kó ọkùnrin fẹ́ gbé ẹ sílé wọ́n máa lù ẹ́ ní àlòpatì ni. Nítorí obìnrin mi ò lóhùn tó fi ń báyàn sọ̀rọ̀ lẹ́tì inú kó fẹ́ bá ọkọ lé sọ̀rọ̀. Obìnrin mi ò ní àlùbáríkà lára. Obìnrin mi kò ní bẹ̀rù lára. Obìnrin mi kò lẹ́kọ̀ọ́ bóyá wọ́n dẹ̀ kọ́ kò gbẹ̀kọ́ ni. Tó o bá mọ̀ pé o fẹ́ gbé nílé ọkọ, àwọn ìwà ìgbéraga, àwọn ìwà àlùfàǹṣà, àwọn ìwà kíwà, àwọn ìwà àwọn ọ̀rọ̀ ìwà àṣà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ẹ ní láti lọ drop ẹ̀. Mo sọ fún yín pé látètè kọ́ṣe ni Ọlọ́run ti fún ọkùnrin ní adé tó délé kò sí bàbá ńlá ẹ gbàgbé nípa equality and kìíní kan kò sí bàbá ńlá òyìnbó àbí bàbá ńlá ẹnìkan tó lè gba adé yẹn lórí wọn. Ọlọ́run ò fẹ́ dá ọkùnrin tẹ́lẹ̀ ọkùnrin ló fẹ́ dá. Nígbà tó ti dá ọkùnrin tán ló wá pé ó ní ìdòlùrànlọ́wọ́ ló wá dá obìnrin. Nígbà tó tún wá máa ṣe paríparí ó tún yọ nínú ìhà ọkùnrin ó tún fi dá obìnrin. Kí la wá ń bá ká? Tó bá mọ̀ wípé o ready láti jókòó sílé ọkọ, àwọn ìwà àlùfàǹṣá even nígbà míì gan bó ṣe lè bá ìyá ẹ sọ̀rọ̀ nílé o ò lè bá ìyá ọkọ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nígbà míì bó ṣe lè bá àwọn ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ o ò lè bá ọkọ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. You have to learn ìwà tí wọ́n fi ń gbé nílé ọkọ tó fi ń bá ọkùnrin gbé nílé. Àwọn ìwà àṣà, ìwà àlùfàǹṣá, àwọn ìwà játijàti rédèrèdè tọ́pọ̀lọpọ̀ yín ní nínú ilé ìyá ẹ̀ tí ìyá ọ̀pọ̀lọpọ̀ ò jọ yín lójú. Bí ìyá ẹ̀ tiẹ̀ ò bá jọ ẹ́ lójú, ìyá ọkọ ẹ̀ ní láti jẹ kò sí ìtọ́kàn ìyá ọkọ ẹ̀ o bí ìyá ẹ̀ ṣe tọ́ ẹ ní má gbé wá sílé ọkọ. So ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ ẹ ní attitude báyìí kẹ́ ẹ fẹ́ áńgẹ́lì kẹ́ ẹ fẹ́ Ọ̀rúnmìlà bàbá àgbọnmìrègún ní ọkọ k'Olódùmarè òòṣà òkè bọ́lẹ̀ kó wá fi yín ṣaya ẹ máa padà fail náà ni. Torí ìwà oníwàlẹ̀ èéfín níwà kò sí bí ẹ ṣe lè bó mọ́lẹ̀ lẹ́yìn kẹ́ lọ túra yín bí lẹ́yìn kẹ́ lọ mú àwọn ọ̀rẹ́ tó ní ìmọ̀ ìjìnlẹ̀ ní ọ̀rẹ́ tó máa kọ́ yín ní ìwà tí wọ́n fi ń mú ọkùnrin dání. Ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ ọ̀dọ̀ tẹ́ ń kọ́ nínú ilé ó ní ìwà tí wọ́n fi ń gbé nílé ọkọ ju ẹ̀yin gan tẹ́ ń kọ́ ọmọ ọ̀dọ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ni ọmọ ọ̀dọ̀ ló ní ẹ̀kọ́ ilé ju ẹ̀yin gan tẹ́ gba ọmọ ọ̀dọ̀ sílé lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín á máa maltreat ọkọ yín lójú ọmọ ọ̀dọ̀ àmì àdẹ máa wò pé ẹni lórí ò ní fìlà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ dẹ̀ ń ṣe yìí beautiful dùn yan òbó yín gan kò dùn okó mú kó dó mọ̀ wá wù dẹ̀ fine. Kí lọkùnrin wá fẹ́ máa dúró tì yín fún? Mo bó ṣe ń sogún ogójì nínú business lè ronú dáadáa. Òun ni mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin kó lọ fẹ́ Ọlọ́run ní ọkọ honestly ó máa padà sílé ìyá ẹ̀ ni. Àfìgbà tó o bá lọ bá àwọn onímọ̀ ìjìnlẹ̀ ẹlòmíì ọmọ ọ̀dọ̀ tó gbà sílé sẹ́ ó lọ́pọlọ jù ẹ lọ máa kọ́ṣe lára ọmọ ọ̀dọ̀ gbúdọ̀ máa ọmọ ọ̀dọ̀ míì gan bó bá kọ́ṣe lára ọ̀gá tó gbà sílé gan ẹgbẹ́ burúkú ìwà ti ẹ̀yìn ọ̀gá á fi ba ìwà ọmọ ọ̀dọ̀ jẹ́. Torí ìwọ ọmọ ọ̀dọ̀ míì nínú ilé ó dájú wa ìyàwó ilé míì lọ tó gba ọmọ ọ̀dọ̀ sílé. Èmi wí tèmi tí mi ò bá rí mi ò ní sọ o. Gbogbo ẹ̀yin obìnrin oníwà àṣà oníwà àlùfàǹṣá gbogbo ẹ̀yin obìnrin mi ò ní kẹ́ má ní kàríà o kàríà woman lèmi náà but kéèyàn bá ní kàríà portfolio àti certificate ẹ inú báàgì náà ń gbé àbí tó bá fẹ́ lọ fi ṣe interview
portfolio ẹ kọ tó bá fẹ́ wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ọkọ ẹ lọ gbé certificate ẹ sí inú portmanteau ẹ àbí inú box ẹ. Tó bá fẹ́ wà pẹ̀lú ọkọ ẹ gbé certificate sẹ́gbẹ̀ẹ́ kó wù ìwọ ọmọlúàbí kó treat ọkùnrin bí ọkùnrin because ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹrú ló máa ń fi rẹ̀ wọ̀n bí ẹrú. Ìwà tí ẹ̀yin bá ń wù sí ọkùnrin nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà fi máa ń treat yín bí ọkùnrin wọn wá ní treat yín bí obìnrin mọ́ torí pé àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó máa ń jáde lẹ́nu ẹ̀yin gan kò ń ṣe àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu obìnrin ni. Òní ó jẹ́ kí n sọ wípé ẹlòmíì kò mọ ọ̀rọ̀ tó lè fi mú orí ọkùnrin wálé. Ẹ máa ṣe bí ẹni tí wọ́n ṣépè fún àti mọ irú òbí tẹ́ ẹ ní. Mo mọ tí mo rí o tí n bá dẹ̀ rí mi ò kí ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kẹ́ ẹ fẹ́ ọkùnrin 15 ẹ sì máa padà dílé mọ́ṣú ni ẹlẹ́dàá yín ò fẹ́ ọkọ látàrí ìwà burúkú látàrí ìwà òṣì ìwà ranù tẹ́ ń wù látàrí ìwà ìnáni ọkùnrin I respect ọkùnrin I respect Ọlọ́run ti fi ọkọ ṣe orí kò dẹ̀ sẹ́ni tó lè sọ wọ́n di ìrù tó bá gbìyànjú láti sọ wọ́n di ìrù ayé máa níwọ gan fúnra rẹ̀ lára ni ẹ wá lé ẹ̀rọ̀kọ ẹ lè rọ́kọ ọkùnrin ò lè bá yín gbé ẹranko lọpọlọ ẹranko nírú àwọn ọkùnrin obìnrin bẹ́ẹ̀ ẹ lè rọ́kọ. Anyway flexibility mo ti la máa sọ̀rọ̀ lórí flexibility lórí pàápàá ẹ̀yin ọkùnrin a máa sọ̀rọ̀ lórí flexibility maybe my next program then mo fẹ́ kí a gbé àwọn nǹkan kan yẹ̀wò lórí program mi pé once débẹ̀ is always débẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ṣe pé ẹni tó ti dó wọn rí tán bá pàdé wọn ò kí ń ka ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí ń kà sẹ́sẹ̀ wọ́n máa ń wò pé ìbáwọn ti dóra wọn rí àwọn sì tún lè dóra wọn. Nígbà míì tóbìnrin bá ti márì kò kí ń fi ẹni tó ń dó lọ́wọ́ tó ń do dáadáa dẹ̀ bọ̀ kí ló wá wà behind ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí lè fẹ́ ẹni tí wọ́n láìkè okó ẹ̀ tó ń dó wọn dáadáa tó jẹ́ pé wọ́n dẹ̀ máa lọ fẹ́ ọkùnrin míì wọ́n dẹ̀ tún máa padà lọ dó okó yẹn. Mo fẹ́ kí àwọn aráalé bá wa dá sí ní next program kó tó dìgbà náà ẹ kú ọ̀sẹ̀ tuntun ní agbára Ọlọ́run àpàdé láyé àtàlàáfíà ire o ó dàbọ̀.